Baba, good afternoon. Ejo, kini orúkọ yín? Èmi ni Adésínà Adéọ̀sùn, baálẹ̀ Ọlọ́sùn, níwájú Aláàfin ikú bàbá yèyé. Kábíyèsí o. Thank you, Baba. Baba, when you give Ibori, to whom you give Ibori? Pé tẹ́ bá fẹ́ bọ orí pé bó ni ẹ ti bọ. Pé orí mi sì mi débi tí orí rere o. Orí inú mi kó má bà ti òde jẹ́. Orí inú òòta kó má bà ti inú náà jẹ́ o. Ẹsẹ̀ mi sì mi débi rere o. So, what is he saying? That's saying for the need to give orí for the something you can say orí inú mi you cannot spoil it to the outside. Outside you cannot spoil it to the inside. Inside you cannot spoil it to the leg. For me, the follow in life. So, when you give the body to the head, so you are saying to give to the ori inside, not to spoil the outside and the leg. Yes. So, how many oris you have? Orí mélòó ni ń bẹ? Orí inú, orí òde, ẹsẹ̀. How many? Meta. So you have 3 ori. Send is 3 from orí òde, orí inú, orí ẹsẹ̀ mi. for the leg. Pronto. Baba, Yeah. when you do Ibori, what are you worshipping? Pé tẹ́ bá fẹ́ ṣe ìbọrí, èwo ni ṣé orí lẹ fẹ́ ṣe àtúnṣe rẹ̀? Orí la fẹ́ ṣàtúnṣe rẹ̀. What is Baba saying? Send That in need to the for the orí, for the need to the Worship. worship. Pronto, eu perguntei o que é que se cultua no Bori e a resposta foi que no Bori se cultua a própria cabeça, não é? O Ori. Pronto, eu perguntei ao Babá, que é o Bale Oxum, quando ele, a quem é que é dado o Ibori, quando é feito Ibori. E ele disse que existem 3 cabeças, que é a cabeça Ori Inu, Ori Ode and Ori Esse. São as 3 cabeças a quem se dá de comer. Que ao dar o comer às 3 cabeças, que é para a cabeça de dentro, não estragar a de fora não estragar a de dentro e não estragar a cabeça dos pés. Então é a estas 3 cabeças que se dá a comer quando se dá o Ibori. Baba, when your Orisha Oshun, do you worship when you want to give is your Orisha Oshun? Is he worshipped in the Ibori? Pé tẹ́ bá fẹ́ bọ orí yín, ìjẹ́ ẹni lọ bọ́ ní ìdí Ọ̀ṣun tí èsì orí yín gangan lẹ́bọ̀. A jókòó ní bí kan tí èsì pé di Ọ̀ṣun kò ní di ìdí Ọ̀ṣun. A lè jókòó nù lé kan nù ká jókòó tẹ́ bá rí báyìí. Ètò mo fẹ́ bọ orí mi o. Èèyàn lè bọ. You send you no need. You can sit down there in a temporary for the gift to the something from Uri. It's not need to be going from Ọ̀ṣun. So, for me to understand, when you want to Orish, when you want, what I want to know is that when is what I want to know is that is the Orisha for him Oshun? Is he worshipped through the Ibori? No. No. He send it separate. It's separate. You can give Uri for the another something. So Ori Yes. Ibori don't have nothing to do with Orisha. Yes. Pronto, a pergunta foi: o orixá da pessoa é cultuado no Ibori? E ele disse que não, que é separado. O orixá é separado do Ibori. O Ibori é para. Is necessary to do Ileori. Pé ṣé dandan ni kọjá pé kéèyàn ní ilé orí. Kò sí dandan bẹ́ẹ̀. Così? Kò sí. Isso é non it. Pronto, eu perguntei se era necessário fazer Ileori. Ele diz que não é necessário. Babá,
Inside the Ileori, is there any okuta? Kò sí òkúta kankan. Sand is what is stone inside. No okuta. No òkúta. Pronto, eu perguntei se dentro do Ileori se existe okuta. Ele diz que não existe okuta. Baba, another question. Okay. For example, when somebody have the Ileori, okay, and that person die, what happens to the Ileori? Pé téèyàn bá ní ilé orí tí ẹni rẹ̀ tó bá wá kú bó ni ẹ ti fẹ́ ṣe ilé orí rẹ̀. Wọ́n gbé sọ́bì kan wọ́n lè máa bọ́ pé tó orí bàbá òun tó ní kíní ìyá òun tó ní kíní wọ́n lè máa bọ́ pé orúkọ bàbá òun orúkọ ìyá òun bàbá yìí pé ìyá bá ní orúkọ ìyá òun wọ́n máa pé tó ìyá mi o kíní báyìí mo bá bọ́ o wọ́n bá yìí ṣe pé bàbá bá ní èèyàn lè bọ́ pé bàbá mi tó ní kíní mo ń bọ́ o gbèsè fún mi o. He said it like before in Ori, this somebody can have it from Ileori. Yes. So after having from Ileori for the die, so these people can, it's a till until they can say, it's my father, bless me for the long life. He can pray for him. So all his mother, he can talk about your mother for the long life, for the bless me, only thing for the So, people. after the person die, After he the- keep it for the He children, can keep it or he can put it outside. or he can put outside. Eh, Okay. So, does he have Ileori? Pé Baba, do you have Ileori? pé sẹ́yìn gangan ní ilé orí, èmi ò ní. he said they don't have it. Pronto, eu perguntei sobre o Ileori. Pronto, eu perguntei relativamente ao Ileori. Aquelas pessoas que têm o Ileori, quando as pessoas morrem, o que é que acontece àquele Ileori? Ele teve a dizer que antigamente, que algumas famílias tinham o Ileori, que quando a pessoa morria, havia duas possibilidades. Umas pessoas deixavam para os filhos e os filhos iriam lá, colocar um obi e pedir bênção ao pai e à mãe que já tinham partidos. Outras pessoas deitavam fora. E eu perguntei se a família dele tem Ileori. Ele diz que não tem Ileori, que a família não tem, que nem toda a gente tem o Ileori. Baba, can somebody ask questions to his own Ori? Pé so ṣeé ṣe káwọn èèyàn béèrè nǹkan nípa orí. Is it Pé possible? bóyá èèyàn bóyá lẹ́fẹ̀ẹ́ èèyàn bàjẹ́ ni o téèyàn wá sọ òdì tó bí o sì sọ fún yàn wípé bí ìgbésí ayé rẹ ti rí yìí o pẹ̀lú orí rẹ ni o nǹkan tó ṣe sí ni. Is it possible? Ó possible. It's possible. Eh. And how? Pé bí bò lèèyàn fi lè mọ̀. Téèyàn bá ti sọ obì téèyàn bá sọ obì ntóbi ń bá wí lèyàn fi mọ bó bá ti pé ó bá yàn tó bá pé bóyá nǹkan kan ló gbà lọ́wọ́ èèyàn ni pé tó bá ti lọ ṣe kíní báyìí o orí rẹ yóò dà fún ọ. What have I said? He said he can ask it from Ori. So after Ori saying It's possible. It's possible. You need to give to the something for the end, like kenika. So Ori can help you. And how do you make In Obi. you use Obi Yes, you to use ask Obi. your own Yes. questions? Ok. Pronto, eu perguntei ao Baba se a pessoa pode consultar o seu próprio Ori. Ele disse que sim, que se pode consultar o próprio Ori. E eu perguntei-lhe como. Ele disse que pode consultar com o Obi, que pode fazer perguntas ao próprio Ori. Baba, é chegando. Okay. Thank you.